Pàṣẹ ó ṣẹ̀mí wọn tí ẹ̀dá bá máa gba àwọn èèyàn ló máa ń ṣojú àná ènìyàn gbàgbé o Ọlọ́run rántí. Wàsíù ṣe tó kù tán fújì Alhaji ò sí nílé ṣùgbọ́n Alhaji wá dé tán lọ interview ẹ̀ Alhaji wá dé tán wá sọ fún wa pé ó ní Wàsíù ó ní ó dùn pé kò sí nílé ni pé òun bá sọ fún pé òun tó sọ yẹn ẹnu ẹ̀ ò gbà. mo máa nà bí Pàṣọ nínú olórin fújì yìí o mo máa nà bí Òṣùpá sáré dán pápá. Pàṣọ kò sẹ́ni nǹkan tẹ́lẹ̀ ní tó fi pè lánàá bí nìyẹn style tiẹ̀ náà kò sẹ́ni nǹkan. Lateef alára pé style ìbọ̀bọ̀ yẹn òní Saheed Òṣùpá ń lò. irọ́ o. ta ló mọ̀ Alhaji Barrister náà ó kàn jẹ́ pé Alhaji Barrister ti wọn green snake ni wọn under the green grass àwọn ní ọmọ ìfẹ́ jọ Pàṣọ yẹn ìyẹn á lọ fi girú àrò aláàrò àwa mórí mu báyìí ẹni tára ò bá dẹ̀ wá gba irú Òṣùpá yẹn ìyẹn kò blow lójijì ní gbà ìbàjẹ́ ò yóò yàn ẹ̀yin agúnni ní ìbàjẹ́ ṣe ò rántí Ọlọ́run iṣẹ́ orin generally tí ó bá ti sí rògbòdìyàn yẹn kò lè ṣe star. Jùjú ò sí ń bẹ̀ jùjú ò ṣe rògbòdìyàn. àwọn náà wà ń bẹ̀ kí náà fi bẹ̀rẹ̀ àwọn òbí àti sọ̀nì kí náà fi bẹ̀rẹ̀. ẹbọ tí yẹn ò sí mọ́ ń sìn náà. ó tún ṣì wà láàrin àwọn kéékèèké yẹn náà. ẹbọ tá a gbọ́ tó ti fújì. ẹbọ tó wọn popular bíi fújì. Òbèsèré yẹn gangan ànábì ní lóòótọ́ òun ló wá jẹ́ kí fújì di ìrọ̀rùn. àtẹnimọ̀rọ̀ sọ o àtẹnidí ò mọ̀rọ̀ sọ o àtẹnimọ̀rin kọ́ o àtẹnidí ò mọ̀rin kọ́ gbogbo gbégbá fújì. Àyìnlá Ọmọwúrà Síkírù Àyìndé Barrister tẹ bá gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn. ó wo ojúra wọn lọ o tí wọ́n jọ tẹ̀léra wọn ni. èwo ló wúwo jù. nígbà tí fújì ti yẹ ìdógún gangan ní ìsàlẹ̀. but kí ló wá ṣe tàpàlà àpàlà ò dàbí fújì. Alhaji Kẹ́mi Ramoni ọ̀rọ̀ fújì ó ti fẹ̀ gan oríṣiríṣi la ti ń gbọ́ pa fújì. Fuji music really comes láti orí rẹ́kọ̀dì bàbá wa Kelani Yusuf. nǹkan tẹ́mi rí táyìlá ìjà Alhaji àgbà sọ lórí fújì yẹn a jẹ́ pé Abẹ́òkúta Ọlọ́run ṣe nǹkan fún wa gan-an wa àmọ́ bá lù ẹ̀ ni. ẹni pé Abẹ́òkúta Ẹ̀gbá Ọlọ́run ṣe nǹkan fún wa gan-an ṣùgbọ́n àmọ́ bá lù ẹ̀. Alhaji tún jẹ́ kí n mọ bá lù ẹ̀ gbà gangan nínú iṣẹ́ fújì. ìdí ẹ̀ ni pé nínú interview kan tí wọ́n sọ kọjá lórí fọ́nrán tí mo rí kọjá yìí wọ́n ní pé fújì ti wà tipẹ́ o but wọn ò ní ìmọ̀ ẹni fújì àwọn ní ìmọ̀ ẹni fújì but ohun fújì gangan tí àwọn lò olórin Ẹ̀gbá náà ti fi kẹ̀ wọ́n náà ti gbogbo olórin gbogbo gbàtàn náà fi wéré wọn pe jọ́lì láwọ̀ àwọn pe kíní kan wọ́n pe gbọ́ àwọn pàwọ̀ yẹn ohun wéré ni gbogbo ẹ̀ ohun wéré náà fi ń kọrin but nígbà táwọn wá fẹ́ mú táwọn rò pé káwọn mú fújì. So how do I do it? Mo kàn títa fúrógbò ni. Kábíyèsí. Kákọrin àpàlà díẹ̀. Kákọrin ìṣẹ́kàrà díẹ̀. Kákọ Tọ́lájú díẹ̀. Kákọ ti Ọmọwúrà díẹ̀. Kákọ ti Sàní Adé díẹ̀. Wọ́n ṣáà mú gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn. Wọ́n láwọn kójọ bẹ́ẹ̀. Bí àwọn wá lọ gbọ́ bàbá kan wà táwọn máa ń gbọ́ dáadáa. Wípé onísákàrà ni that is Kelani Yusuf. Kelani Yusuf. Ọmọ Ìbàdàn ni bàbá ń gbòòrè Ìbàdàn làwọn pé bàbá ń táwà. Pé inú ẹ̀ làwọn ti wá lọ mú voice kan tó ti sọ tó ti kọrin wípé. Ọlọ́run lóhun mẹ́ta ló ń pa òun lẹ́rí o. Ọlọ́run tóun bá tún ṣe téèyàn lóhun ò bàjẹ́ o ẹ̀sìn yẹn lé ní. Olóhùn wá pé voice gangan ló ń kọjọ wọn fi dé. Bàbá yìí máa ní ohun ń bá gbórí rẹ́kọ̀dù lọ. Síkírù Ọlọ́run lóhun mẹ́ta ló ń pa òun lẹ́rìn fún aráyé ẹ̀rí iṣẹ́ Ọlọ́run nìyẹn ń bínú ẹ̀ṣẹ̀. That is Ẹ̀gbá ló ní fújì. Ẹ̀gbá ló ní fújì. kò ń ṣèbàdàn. Ìbàdàn kọ Alhaji elaborate ẹ̀ ni àdúrà elaborate ẹ̀ ní ìwà tẹ́ bá ń gbọ́ orin bàbá yẹn lóòótọ́ àwọn oríṣiríṣi voice ni bàbá yẹn ní Ọlọ́run tó fún ní oríṣiríṣi ohun tẹ́ bá dẹ̀ gbóhùn yẹn tó bá pé inú àpàlà ni bàbá yẹn ó ní ohun tó sound gan nínú sákàrà náà bákan náà nínú àpàlà the same thing bàbá yẹn ní ọ̀gá bàbá Mọ́jídé Àjàní o. Bẹ́ẹ̀ni wọ́n sọ. àpàlà ni bàbá yẹn ń kọ tẹ́lẹ̀ wọ́n jọ ń kọ gbàtí wọ́n wá change sákàrà ní Mọ́jídé Àjàní wọ́n jẹ́ kó máa lọ ó fi lọ ya eré tiẹ̀. sọ Ẹ̀gbá ló ní fújì báyìí. Ẹ̀gbá ló ní fújì mi ò tí ì rẹ̀ mo ti rí kankan. ẹsẹ̀ mọ́ ní àbí. nínú tábìlì Alhaji àgbà yẹn mo ṣẹ̀ṣẹ̀ rí i pé
Ọlọ́run ṣe nǹkan fún wa ní Abẹ́òkúta yìí. ṣé ó ọ̀ranyàn ni kí rògbòdìyàn wà nù agboolé fújì Ṣé mo sọ kínní kan nínú interview mi tó kọjá ní iṣẹ́ orin generally èébú ni, tí ò bá sí èébú wọn ò lè hàn tí ò bá ti sí rògbòdìyàn yẹn kò lè sí star. jùjú ò sí ńbẹ̀, jùjú ò ṣe rògbòdìyàn. àwọn náà wà ńbẹ̀ kí náà fi bẹ̀rẹ̀ àwọn òbí àti sànni kí náà fi bẹ̀rẹ̀. ẹbọ tí yẹn ò sí mọ́ ń sìn náà. ó tún ṣì wà láàrin àwọn kéékèèké yẹn náà. ẹbọ tá a gbọ́ tó ti fújì. ẹbọ tó wọn popular bíi fújì. ọ̀tọ̀ dẹ̀ ní ṣá lẹ́nu ọjọ́ mẹ́ta àwọn onífújì tá ti wọ́n kàn yọ ni wọ́n kàn yọ. lẹ́nu ọjọ́ mẹ́ta náà màláìkà tún ṣe kan. ẹlòmíì wọn á pè é lólórin abọ́sórí stage àwa dúró a máa kọrin bí sórí òpé ni ẹlòmíì movement yẹn lásán òun ló ní ìfẹ́ sí o kì í ṣe kó o máa pèdè kó o máa pọ̀bọ̀ bí ogún nè. Saheed Òṣùpá náà ti fèsì ń sìn. gbogbo ọmọ Yorùbá tí Yorùbá gbọ́ Yorùbá tẹ́ ẹ bá ń sọ Yorùbá alẹ́ pọ̀fọ̀ ni wèrè ògbọ́ Yorùbá ni lọ kọ́ Yorùbá jẹ́ káwọn màmá ẹ kọ́ Yorùbá Yorùbá kì í sọ̀fọ̀ ọmọ àlè Yorùbá ni ẹ lọ kọ́ Yorùbá. tí ó bá ti sí rògbòdìyàn nù jẹ́ yẹn kò sí nǹkan. ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ ẹ wo bàtà Alhaji kan ní tí iná máa dé kí iná fi jáde wá. ń ní Alhaji Barrister náà ó kàn jẹ́ pé Alhaji Barrister ti wọn green snake ni wọn under the green grass àwọn ní ọmọ ìfẹ́ jọ pàṣọ yẹn ìyẹn á lọ fi gi irú àrò aláàrò àwa mo rí mu báyìí ẹni tára ò bá dẹ̀ wá gba irú Òṣùpá yẹn ìyẹn kò blow lójijì ní gbà wù. ó jẹ ti ìyẹn ń blow gan-an ni tó bá ti blow báyìí. jẹ́ mọ bẹ́ẹ̀ ni ọjọ́ mẹ́ta ló sọ̀rọ̀ Ànábì. mo mọ ohun tọ́pọ̀lọpọ̀ mọ Òṣùpá mo mọ gbogbo tó jẹ́ tuntun pátá nínú fújì wa mo mọ nǹkan tó jẹ́ pòun àtijọ́ ni mo máa nà bí Pàṣọ nínú olórin fújì o mo máa nà bí Òṣùpá sáré dán pápá ọba mo bá Basido ọba aláṣàkáṣà òun mo máa nà bí Bàrúsátì kọlọmbà àrífọ̀rùnkẹ́ wọn àwọn tó jáde látara àwọn sàbẹ ni ìmísí Ànábì ò ṣe fi wé ti sàwábà ẹ má fi mí sí Jésù ọmọlẹ́yìn ẹ̀ tó tẹ̀lé. ṣe rí recommendation tó fún oníkálukú yẹn n tó fi lè rí igun bẹ́ẹ̀ ẹ rí i pé style Pàṣọ kò sẹ́ni nǹkan tẹ́lẹ̀ n tó fi pè lánàá bí nìyẹn style tiẹ̀ náà kò sẹ́ni nǹkan. bọ̀dá kan wà ní Ṣàgámù Ìdòwú Sàlámì ó lẹ́nìkan wà ní Ajégúnlẹ̀ tẹ́lẹ̀ bóun ló ń kọ style tí Saheed Òṣùpá ń kọ yẹn. Lateef Alárápé l'Ajégúnlẹ̀ òun ló ń di gbogbo bẹ̀ mọ́ style bọ̀bọ̀ yẹn òun Saheed Òṣùpá ń lò. irọ́ o. bọ̀bọ̀ yẹn ti kú ọjọ́ ló ń ṣe gangan ló kú. ta ló mọ̀. kò sẹ́ni tó mọ̀ àwọn díẹ̀díẹ̀ ló mọ̀. tó fi wá mú Òbèsèré yẹn gangan Ànábì lóòótọ́. Ànábì l'Òbèsèré. nígbà tóun máa dé ní tiẹ̀ òun lọ́ọ̀dọ̀ Ọlọ́run pé kọ́ lọ́hún fún un lórin oníkòsí orin mọ́ oníkòsí ọ̀rọ̀ mọ́ kí ló wá kù lẹ́yìn òun dẹ́fẹ̀ẹ́ orin lòun dẹ́fẹ̀ẹ́ kọ́ àṣàkáṣà lóko àṣàkáṣà yẹn ẹ jẹ́ kó máa kó lọ òun ló wá jẹ́ kí fún ti di ìrọ̀rùn. ìrọ̀rùn. ẹ sà. yes sir. ṣèbí ìsọnù rẹ́kọ̀dù kan ní Wàsíù ló sọ orin di Síkírù Síkírà nìyẹn ọ̀tẹ̀ tó jẹ́ kí fújì wá pọ̀ nígbà ayé Wàsíù yẹn àwọn tó ń lè pa nǹkan fújì tó jẹ́ kó ṣe kì í ṣe pé rọrùn náà kò rọrùn but wọ́n nínú ìdá kan nínú ìdá mẹ́wàá tó Òbèsèré yes torí nígbà tó Òbèsèré gbé tiẹ̀ dé ibi tó ń wá jẹ́ kí fújì wá di yẹ̀yẹ̀ gangan lé o tó fi jẹ́ kó wá pọ̀ ní àwọn star yẹn fi wá jáde nísìn ìgbà tó ń dé báyìí tó rí àwọn ọmọọṣẹ́ gbogbo àwọn problem fújì ọmọọṣẹ́ wà ńbẹ̀ ọmọọṣẹ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì láti lè máa ríṣẹ́ gbà problem fújì yẹn but Òbèsèré dé tiẹ̀ ó wò wọ́n bóyá àwọn ọmọọṣẹ́ disappoint ẹni bóyá wọ́n ṣe kinní kan fún òun kàn lọ create keyboard ni gbọ́n òun nìkan àti onísákàrà kankan bá ti bọ́ sí ọ̀tún rẹ̀ ni táwọn èèyàn ti rí báyìí àtẹnímọ̀rọ̀ sọ o àtẹnídìmọ̀rọ̀ sọ o àtẹnímọ̀rin kọ́ o àtẹnídìmọ̀rin kọ́ gbogbo gbégbá fújì ni wọ́n ti mọ̀ pé wàhálà ò sí mọ́ àwọn ènìyàn máa lé ọmọọṣẹ́ kiri àtọ́jọ́ pé ọ̀gá bẹ́ẹ̀ lè máa bí ọmọọṣẹ́ ńgbà kan pé báwo lè yan ọmọọṣẹ́ ìṣe báyìí ìtọ́ máa jẹ́ pé tá a bá lọ plane gbà mí táwọn ọmọọṣẹ́ ti máa gang up tá a bá dé party wọ́n ti set irinṣẹ́ kalẹ̀ báyìí tá a bá di kó a gun hello on stage hello to stage àwọn bóyìí sì lè ti wọ́n lè disappear wáyé àgún ọ̀gá orin a máa làágùn ní ṣòkòtò a máa làágùn láìtọ́ ara ṣòkòtò àti tútù bọ̀dé mú Òbèsèré dé tó ra tó mú keyboard wá gbà
àwọn ọmọọṣẹ́ wa gàgà. ṣó Obesere ló kọ́ lo keyboard. òun ni wípé olórin kọ́kọ́ ń dá lo keyboard gbẹ̀ tó lò nínú ìyànà orílẹ̀ tábà tí ń bọ̀ látàrí gítà lọ sọ́nà ìyànà pàjá ìyànà kọ́wà tó wọ̀ ní ìyànà orílẹ̀ báyìí ibẹ̀ lọ́fíìsì Tùlámàníà. ọmọ olúfowó bí. nínú ṣọ́ọ̀bù yẹn ni Obesere ti ṣe láìfù kan tó lóun Ghana olóhùn wà Ghana pẹ̀lú keyboard pàpàpàpàpà nìkan ló dáṣe létà àwọn tó ṣe kan tó fi sákàrà sí so bí fújì ṣe ju àdìpọ̀ ń tọ̀ gan-an nìyẹn. so irú Obesere yẹn ànábì kan ni. ànábì l'Obesere. ànábì kan ni. olórí àwọn ànábì gangan ni Barrister. o torí tó wáyé pé wéré yẹn ló ṣì ń exist possibility wa káwọn èèyàn má fi taratara gbà. but kí ló wá ṣe tàpàlà àpàlà ò dàbí fújì. ó wà nù tó jẹ́ kí èmi náà máa gbá research dáadáa nísìnyí. àpàlà yẹn àti kọ́kọ́ nígbàgbọ́ pé àwọn àgbàlagbà ni wọ́n ń kọ́ kì í ṣe nǹkan tọ́mọdé lè ṣe. iṣẹ́ ẹ̀dẹ̀ pọ̀ ẹni bá fẹ́ kọ́ àpàlà ó máa ní àwọn èròjà tó mẹ́rin. èròjà tó mẹ́rin yẹn ni pé àkọ́kọ́ ní good composition. àwọn composer máa ń wà fún gbogbo àpàlà ni wọ́n máa ní composer. tẹ́lẹ̀ ìbá mú orin wá tẹ́lẹ̀ ìbá mú orin wá. tẹ́lẹ̀ gbọ́dọ̀ máa rorí kọ orin. ẹ gbọ́dọ̀ máa rorí kọ. ayé ìgbà táwọn Barrister náà bẹ̀rẹ̀ fújì àwọn náà ń rorí kọ. but ní ìsìn káfí kọ̀ǹsẹ̀ tó bá bá lẹ́nu ní orílẹ̀ náà nìyẹn. ara ẹ̀ náà ni orí ẹ wà ń bẹ̀ orí ẹ ti jábọ́ sílẹ̀ mo dọ̀bálẹ̀ ti kọ́tà so kí ni mí nìyẹn. but nígbà tó jẹ́ pé nǹkan fújì yẹn tí bàbá yẹn bóyá tún jókòó àdúrà lọ́tọ̀ lórí ẹ̀ fújì ohun tóun dálẹ̀ yìí òun fẹ́ kó tàn kiri ayé. Barrister ló dá fújì lẹ̀. nígbà tó ti lè kírètì ẹ̀ fúnra rẹ̀ òun ló dálẹ̀. but wọ́n láwọn kan ti ń kọ tẹ́lẹ̀. wọ́n sọ bẹ́ẹ̀ but wọn ò ní ìmọ̀ fújì. ìyẹn ló mú kí Alhaji Àgbà pìtàn kan nínú interview kan tí wọ́n ṣe ń gba ṣé Muyideen Aromire ló interview wọn gbà ẹ̀ tí wọ́n ní tí Wasiu ṣe tó pìtàn fújì Alhaji ò sí nílé ṣùgbọ́n Alhaji wá dé tán lọ interview ẹ̀ Alhaji Barrister wá sọ fún wọn pé ó ní Wasiu ó ní ó dùn pé kò sí nílé ni pé òun bá sọ fún pé òun tó sọ yẹn ẹnu ẹ̀ ò gbà pé torí ńgbà tí òun máa ní ìmú orin tòun ní fújì gbogbo olórin ló àwọn Sàkálà Ìgbàdé Jálè láwà gbogbo àwọn tí Barrister dárúkọ yẹn wọ́n wà wọ́n kọ bíi wéré ni Àjísáàrì ni ètò ó dàbí ẹni kó fẹ́ ọ̀rọ̀ ìfẹ́ jamọ́ fújì ló pé fàájì làwà náà ń pè ní sàlẹ̀ èkó kan lóun fújì làwà so kì í ṣe pé olórin fújì lòun kọ tó gbà tóun wá rò pé ọ̀nà olùgbà tóun lè fi sọ iṣẹ́ ìdíṣẹ́ gangan tí òfin ní jẹ́ pé wọ́n sì ní iye àlà máa ṣe ló jẹ́ kó máa wá dán nígbà tó wá di pé àwọn ìyá alálàájì àwọn tó bá fẹ́ lọ Mẹ́kà náà máa ń pè àwọn tó bá ń ti mọ́kàdé náà máa ń pè wọ́n wá pé ó dáhùn pé iṣẹ́ ìkíní ti ń jọbẹ̀ bọ́ ó kúkú sọ ọ́ díṣẹ́ gangan wá ní kóhun lè mú ẹ fújì yẹn tó ń bá ní ìmọ̀ ẹ báwo kí ni ohun wo ló fẹ́ máa lò sí lóun wá gbá research oríṣiríṣi. You can tell me the full meaning of the music we call it combination of music nítorí wọn pé tí bá bẹ̀rẹ̀ sí ní pílẹ̀ lágbo Ebenezer Obey fans wọn wà ń bẹ̀ nígbà kan ilé láàmì lọ òde bàbá fani kọ̀mọ́dà tí òbẹ̀jọ́ tẹ̀tẹ̀ ládìdejò tó bá kọ́ ṣu biribiri ẹ̀ bomi ó fani sọ̀ni àdìde ọlọ́run mọ̀ bá a ṣe àwòrán mi jẹ́ o ẹni tó bẹ́ gbọ́ràn ṣọ̀lá wọn àdìde. Allahu Akbar. wẹ́rẹ́ lábì ìṣeré wa kò sí wàhálà àdó fani ti ìlọmọwúrà àdìde. Allahu Akbar. òun gbá òun máa ìlà ọmọwúrà ó ní bàbá kan wá wà tóun máa ń gbọ́ dáadáa ni wọ́n pè bá ní Kìlání Yusuf bọ́sì yẹn lòun mú tóun fi sọ́jú lòun fi wá ní ìmọ̀ fújì so n kò dẹ́ẹ̀dì ní ẹ̀mẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ló mọ ìrìn tó rìn fújì dẹ́ gbọ́dọ̀ gbòòrò tó tán ọ̀rọ̀ abẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ mẹ́ẹ̀ òbí tó ti tàn káàkiri àgbáyé ni òun wá ló fi sọ wípé alágbádá lòun oníkálukú ń yọ tiẹ̀ lẹ̀ oníbùbà ayọ̀ oníṣòkòtò ayọ̀ onífìlà ayọ̀ oníbàtà ayọ̀. Àyìnlá Ọmọwúrà Síkírù Àyìndé Barrister tẹ bá gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn báwo lẹ ṣe lè sọ̀rọ̀ wọn orin wọn. ó wú ojúra wọn lọ ó wú ojúra wọn lọ lóòótọ́ Alhaji Barrister àwọn ń gbìyànjú orin but orin Àyìnlá yẹn ní bá gbá mọ̀ pé owó
lórí kò sàṣàdànù nù ní Àyìnlá Ọmọwúrà. Tẹ́ bá ń sọ̀rọ̀ kan lọ́wọ́ kò sí kẹ́ ẹ má sọ̀rọ̀ kan orin kan nínú orin Àyìnlá tó máa bá ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn mu. tí Barrister náà rí bẹ́ẹ̀. Orí bẹ́ẹ̀ náà lórí ẹ̀ mo sọ pé ó wúwo ju ara wọn lọ tí wọ́n jọ tẹ̀léra wọn ni. èwo ló wúwo jù. Àyìnlá wúwo káfàtà eégún mọ́gájí ọkùnrin ogun Ọlọ́run bá ń fọ̀run kí àwọn méjèèjì. Àyìnlá ní wéètì gan ni. Barrister náà sọ̀nà ẹ̀wọ̀n nígbà tó máa dá tó náà máa dá fújì lẹ̀ olówó ọdún ẹ̀ tó ti lè kọrin wẹ́rẹ́ lábí ìyéèrè wa gò sí wàhálà fún wa lójú. Táwọn fáǹsì Àyìnlá láti wà lágbọ́n ti tẹ́wọ́ gbà àwọn ní fújì ti dé nìyẹn. So àwọn ojúra wọn lọ orí tá a bá fi lugi lọ pẹ̀ tí ò bá fọ́ ó máa padà dórí ọ̀la ni jẹ́ la ní ká gbórí yẹn pamọ́ kọ́ má kókó wá lù nígbà wọn bá ti fi lugi lọ pẹ̀lú ló gbàgbẹ́ tí ò ti fọ́ kó má lọ jẹ́ kó má lọ fìbọn fọ́ ló jẹ́ ká wá ìṣẹ̀ntorí nígbà tí fújì ti ẹ̀dógún gangan ní ìsàlẹ̀ mo ti làlúrí ti dé lẹ́gbàá mo wá lọ sí Kánò mo lọ play mo tún wá wà nǹkan nígbà tí mo dé Kánò within 2 years Ọlọ́run tún gbé bó ṣe ń ṣe dé again mo tún wà òkè nígbà tó wá di 1993 àbí 95 so mo dẹ̀ ti ní irinṣẹ́ ìṣì méjì mo ti kọ́kọ́ nìkan ní 1990 mo tún wá tún ní míì ní 1992 ẹbí ìyẹn ẹbí tí gan nìyẹn ayé ìdánwò ṣẹ̀ṣẹ̀ ń to 3 pillar nísìn ìlọra ìgbà yẹn èmi ti ṣe 3 pillar mo ṣe 2 pillar lẹ́yìn méjì mo ṣe 3 pillar báyìí mo ṣe hanging monitor mẹ́rin mo ṣe down monitor méjì so mo irinṣẹ́ mi ti standard tó jẹ́ pé ẹni bá bá mi ní ìlú Haúsá tí mò ń play wọn ò ní sọ pé ilé Haúsá ni mò ń gbé márùn bí mo wá láti Èkó ni so bọ̀bọ́ kan wá gbé Paso wá fún promo wọ́n pe bọ́ yẹn ní ojú bí n ti túnlé wọ́n jẹ́ wọ́n bá ní aláàjì mo dẹ̀ fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín mo ní kí ni nǹkan náà ó lóun fẹ́ gbé Paso wá sí bíbá fún mo ní iṣẹ́ fẹ́ ṣe nǹkan náà wọ́n fẹ́ fún promo lókè ó ní òun wá dẹ̀ fẹ́ kẹ́ fún un ní instrument ó ní tí n bá lóde nǹkan ó ní Friday and Saturday là ń fẹ́ lò èmi dẹ̀ máa ń ní play dáadáa ó ti bá ní play nǹkan ó ní ṣe bí set méjì ní set yín ẹ̀dẹ̀ fún àǹkan náà lókè kò sí wàhálà. ìyàwó lẹ́ ń sọ yẹn. That is 93, 95 ṣá. Yeah, 93 and 95. Obesere wá ní 91. Obesere náà wá Kánò. Ó wá Kánò. Ìgbà tó ṣì máa ń jójó ọlọ́bọ báyìí yẹn tó wá ń ṣọ́ báyìí. Ó wá ní 90. Ṣẹ̀fíù náà wá Kánò. Ó wá. Àwọn olórin tó ń wá sí Kánò pọ̀. Obesere wá, Paso wá, Ṣẹ̀yìn Òṣùpá wá, Rashidi Ejire, Rashidi Ayinde Ìbàdàn, ó wá, Tájù System, ó wá. Máa nǹkan ti kú nísìnyí Caterpillar Adigun ó wá àwọn eléré tí wọn wá sí Kánò pọ̀ gan láti rí ìgbà. Olúfẹ́ ibi ńkọ́. Ní àwọn yẹn ò wá ńgbà tí mo wà bẹ̀ bóyá ńgbà mo kúrò mẹ́tàn nínú àwọn ẹ̀ṣẹ̀. ẹni síkàbàkà náà wá. àwọn yẹn ti ńgbà tí ẹ̀ẹ̀mejì ní Kánò mi yẹn èmi kọ́kọ́ lọ ní 1983 ńgbà tí rògbòdìyàn díà ṣẹlẹ̀ fún wa lógùn state. sọ̀tẹ̀ kan tọ́rí tí mo gbé coaster bọ̀ ní ṣé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe rí ni gbogbo náà ṣe bẹ̀rẹ̀ máa ṣe kíw sẹ́yìn ilẹ̀ kọ́kọ́ lọ Kánò náà àwọn olórin Abẹ́òkúta. èmi ni lẹ́yìn èmi Sẹ̀mí Àkànjì sí kàbàkà ẹ̀gbọ́n isi wọn dà yẹn. lọ́rọ̀ kan Paso wá dé. máìkì yẹn èmi dẹ̀ ní máìkì méjì mo lo wireless mo dẹ̀ lo ṣùgbọ́n máìkì méjèèjì yẹn mi dẹ̀ kí n máa fi báwọn ṣe mo ní nígbà mo dẹ̀ mọ̀ pé ibi tó bá ti ṣeré àwọn boys máa ń pọ̀ mẹ́ẹ̀ kó má lọ jẹ́ pé nígbà wọn bá dá wàhálà lẹ́wọ́n ní kò ní sí wàhálà ẹ má rí ó safe. So ó kàn díjọ́ kejì náà bá ní wọ́n ti da gboru máìkì wọ́n dẹ̀ kẹ́rù wọn kó máìkì wálẹ̀ láàrin máìkì tí wọ́n fi ń kọrin. àṣà bí wọ́n ṣe gba máìkì lọ́wọ́ tèmi ni wọ́n tó tọ àwọn onílù tó tọrọ lù lọ́wọ́ àwọn onílù mìíràn tí ẹni tó kó àpàlà méjì fún wọn àtàpàlà ìyẹn náà jẹ́ tí wọ́n sọ pé wọn kà pàlà kalẹ̀ wọn. so mi ìgbọ́n kankan lọ́kílé nínú iṣẹ́ mi wá ní fort wá ètò ìbádẹ́ tó bá ní fort bẹ́ẹ̀ Èkó ni mo ti máa ń wá túnṣe mo wá kó wá sẹ́kọ̀ọ́ láti ní kí n wá rí pi mo wá ní kí n fọ opportunity yẹn délé ọ́fíìsì Paso ó sì wà ní Fáfolú mo wá débẹ̀ báyọ̀ ń lo Benz kan báyìí òun náà olókùn mo fọ́gùn sí nígbà náà bàbá kọ́kọ́ pàdé mi lẹ́nu ọ̀nà nígbà kí n ṣẹlẹ̀ mo fẹ́ rí Àlàbí ni mo ní láti Kánò ni mo ti fẹ́ rí ó ní OBC àmọ́ ń ṣe bóun ló wà pẹ̀lú àwọn guest méjì kan jọ wà ní ọ́fíìsì ó jókòó lórí tébù báyìí wọ́n jọ ń sọ̀rọ̀
ìgbà tí wọ́n á rí pé bọ́ ẹ ó fẹ́ dàbí ẹni pé ó fẹ́ òun ṣàǹfẹ́ rọ́bìṣì ya pé kò jẹ́ kí wọ́n dà ṣé bá làbí tẹ́mi fẹ́ rí mo máa pariwo ṣé bá làbí tẹ́mi fẹ́ rí mo lówó lọ́kàn òun ni ẹ̀kan lè máa rí OBC sọ fún un pé láti Kánò ni mo ti wá ó yẹ kẹ́ máa lápọ̀n lé èèyàn lára nà ṣe mọ̀ òun náà ó gbọ́rọ̀ yẹn instead tí ìbá fi wá béèrè àkí ló ń ṣẹlẹ̀ tàbí kó sọ kó tètè jáde síta kò tẹ̀ ó kàn wò bàbá yìí kàn ṣe fẹ́ni ó lè gbójú kúrò tó ń sọ̀rọ̀ lọ bí ní ṣe wá bí mo ní òkè mo wá fi bínú sọ̀rọ̀ fún bọ̀bọ̀ yẹn pé tí ẹ̀dá bá máa gba àwọn èèyàn bàlú máa ń ṣojú àná tó bá yóò tán máa ń dọkọ̀ aláìsọ kọ̀rọ̀ kan sì máa kọ̀rọ̀ máa sọ fún pé pàṣẹ ó ṣẹ mí ó máikrófóònù mi ó tọ́lọ́run bá ní kọ́rọ̀ Kẹ́múyẹ lákòótán ẹ tún sì lè kọ fújì báyìí. mo ti wà nílé dáadáa nínú àpàlà mi gan ẹ rí i pé tí n bá ń kàpàlà lọ ohun fújì yẹn sì máa ń yọ wá. iṣẹ́ Ọlọ́run ní iṣẹ́ ọwọ́ ẹ̀dá kọ́ ìyànjú lẹ̀dá ń gbà ọmọ ẹ̀dá ò láròpin kí kálukú ṣe bó ṣe mọ̀ kò ní pẹ́ kò ní jìnnà ire gbogbo á tó wà lọ́wọ́ ìbàjẹ́ ò yóò yàn ẹ̀yin agúnni níbàjẹ́ ṣe ò rántí Ọlọ́run ènìyàn gbàgbé ó Ọlọ́run rántí má ṣe gbára lénìyàn agbọ́kànlé ẹ̀dá ó ṣe bófo ló ń já sí Àrẹ̀mú Kẹ́múyẹ Ràmọ́nì tẹra mọ́ àdúrà ẹ̀ èèyàn ló ń ṣàdéhùn tó jófo ló já sí onírọ́ àhépọ̀ àfikọ́bà oyọ ni bí káfíní lọ́kàn balẹ̀ pa máa ń fúnni lówó àyímọ́ kì í pọ̀ lọ́kọ̀ ló já wa ó yẹra ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ Olúwa dúró ìgbà tó dé ló nígbà ń lò ẹtẹ tí ẹ gbọ́ mi àwárí tó o ṣe. ọ̀dà Kẹ́múyẹ Ràmọ́nì ilẹ̀ tí ń gbádùn látàárọ̀ mo kàn tún ní ká ṣàtúpalẹ̀ àwọn nǹkan kan bẹ́ẹ̀ ṣe máa rí wọn nìyẹn ó kéré jù ẹ̀kan lóṣù lórí pílátífọ́ọ̀mù yìí mo fẹ́ gba kẹ́gbẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn mo tiẹ̀ fẹ́ kẹ́yìn bíi mélòó kan tiẹ̀ pè wọ́n ẹ lè ní event ẹ ti gbéṣẹ́ fún wọn tẹ bá fẹ́ ṣe birthday shout out ẹ ṣáà ń ṣe yẹn náà ó ní kan tí Kẹ́múyẹ ṣe fẹ́mi gan mi tí fẹ́ ṣí síta ń sìn ìgbà tẹ́mi gan rí ó kọjá bẹ́ẹ̀ Kẹ́múyẹ ẹ tún nọ́mbà yín sọ fáwọn èèyàn tó wà káàkiri àgbáyé báyìí. nọ́mbà mi ni 08035816800 lẹ́ẹ̀kan sí 08035816800. nọ́mbà tẹ́lẹ̀ pé Alhaji Kẹ́múyẹ Ràmọ́nì sí náà nìyẹn o ọ̀rọ̀ nípa fújì wọ́n ti jẹ́ ká mọ̀ pé Ẹ̀gbá ló ní fújì ẹ ṣé. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.